Aláròyé máa wí o. Òṣèré tíátà yìí fẹ́ kó bá mi, díẹ̀ ló kù kí n pàdánù iṣẹ́ mi Gbajabiamila. Olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ Bọ́lá Tinubu, Ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbajabiamila ti sọ wípé díẹ̀ ló kù kí òun pàdánù iṣẹ́ òun lọ́dún tó kọjá nítorí ọkùnrin òṣèré tíátà tó ti di aṣòfin nípìnlẹ̀ Èkó báyìí, Desmond Elliot. Lásìkò ìpàdé kan tó ṣe pẹ̀lú àwọn olóṣèlú láìpẹ́ yìí ló ti tú àṣírí ńlá náà. Gbajabiamila ní ààrẹ pé òun sí ilé rẹ̀ l'Àbújá lásìkò wàhálà kan tó bẹ́ sílẹ̀ láàrin olórí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, Ọ̀nàrẹ́bù Ọbaṣà àtàwọn aṣòfin yòókù tí Tinubu sì sọ wípé òun gbọ́ wípé ọmọ òun ni Desmond Elliot. Òun sì dá ààrẹ lóhùn pé bẹ́ẹ̀ ni, ló bá ní kí òun lọ kìlọ̀ fún un dáadáa pẹ̀lú wàhálà tó ń fà lẹ́sẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ààrẹ ní òun gbọ́ wípé Desmond wà lára àwọn tó ń dá wàhálà sílẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Lójú ẹsẹ̀ ni mo sọ fún wọn pé rárá o, Desmond kò sí lára wọn, ṣùgbọ́n wọ́n sọ fún mi pé ìwádìí abẹ́nú àwọn fi hàn pé ó wà lára wọn. Wọ́n ní kí n lọ sọ fún un pé kó ṣàtúnṣe ọ̀nà rẹ̀, mo sì sọ wípé mo ti gbọ́. Bí mo ṣe kúrò níbẹ̀ ni mo pe Desmond lórí fóònù pé mo ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ ààrẹ ni. Mo ní tó bá wà lára àwọn tó ń dá wàhálà yẹn sílẹ̀ kó kúrò níbẹ̀ kíákíá. Lẹ́yìn ọjọ́ mẹ́ta, alákòóso àgbà fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ pè mí, ó ní olóyè, wàhálà wà o, wọ́n ń darúkọ yín káàkiri pé ẹ̀yin lẹ̀ ń gbó Desmond láyà láti máa dá wàhálà sílẹ̀. Bẹ́ẹ̀ lóòótọ́, ààrẹ kò nígbàgbọ́ wípé Desmond lè máa ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn láì sọ fún mi. Ó sọ fún mi tẹ́lẹ̀ pé òun máa yọwọ́ kúrò nínú ọ̀rọ̀ náà ni, ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀. Mo tútù pè lórí fóònù pé kó lọ fi àtẹ̀jáde sí gbangba pé kò sí ọwọ́ òun níbẹ̀, ṣùgbọ́n títí di ọ̀la kò ṣe bẹ́ẹ̀. Tó bá wá jẹ́ wípé mi ò ní ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú ààrẹ ni, mi ò ní sí níbí yìí lónìí, ẹ kọ́kọ́ di ìyẹn mú ná. Gbajabiamila tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ṣe ni Desmond ń lo àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn onígbàgbọ́, ìyẹn CAN, láti máa dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ní agbègbè ìdìbò rẹ̀, eléyìí tó ní kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ ṣá o, Desmond Elliot ti wá tọrọ àforíjì lọ́wọ́ Gbajabiamila, ẹni tó pè ní ẹ̀gbọ́n àti olùtọ́sọ́nà rẹ̀ nínú òṣèlú. Ó ní ṣe ni kó fọwọ́ wọnú kó sì mọ̀ wípé òun kò fìgbà kọ̀ọ̀kan kó iyán rẹ̀ kéré ní lágbo òṣèlú agbègbè Sùúrùlérè nípìnlẹ̀ Èkó. Ọmọkùnrin tó yan iṣẹ́ tíátà láàyò kó tó gbégbá òṣèlú yìí sọ wípé kí Gbajabiamila wá gbogbo ọ̀nà láti dáríjì òun. Ṣé ó ti tó ọjọ́ mẹ́ta tí wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ náà, ìyẹn nígbà tí àkókò tó láti fa ẹni tí yóò lọ ṣojú agbègbè ìdìbò Sùúrùlérè kalẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin Èkó fún ìdìbò ọdún 2027. Desmond tó ti wà níbẹ̀ tún fẹ́ padà, bẹ́ẹ̀ làwọn kan ti ń gbógun tì í, wọ́n ní rẹ́bù ni. Ó wà nínú àwọn tó ń dáná sí abẹ́ wàhálà tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin lọ́jọ́sí. Bẹ́ẹ̀ làwọn míín sọ wípé kí ọkùnrin tí ó tún bá wọn tàn ní ìpínlẹ̀ Delta yìí ó kọ́kọ́ lọ sinmi ná. Wọ́n ní ẹnìkan kì í jẹ́ kí ilẹ̀ fẹ̀, nítorí ìgbà kẹrin tí yóò lọ rèé tí wọ́n bá tún fà á kalẹ̀. Lọ́dún 2015 ló ti kọ́kọ́ wọlé sípò náà gẹ́gẹ́ bí aṣojú wọn ní Sùúrùlérè Constituency 1, tó sì tún padà sípò náà lẹ́ẹ̀mejì lẹ́yìn eléyìí, èyí tó sọ ọ́ di ìgbà kẹta tó ti wà níbẹ̀. Ẹ̀ẹ̀kẹrin ló ń wá gbogbo ọ̀nà báyìí pé kí wọ́n tún fa òun kalẹ̀, tí ẹni tó jẹ́ bàbá fún un nídìí òṣèlú, Fẹ́mi Gbajabiamila sì ti gbójú sẹ́gbẹ́ kan tó ní òun kò ní ṣàtìlẹ́yìn fún mọ́ nítorí wàhálà tó dá sílẹ̀ nílé ìgbìmọ̀ nígbà náà tí wọ́n gbèrò láti yọ olórí wọn, Mudashiru Ọbaṣà lọ́jọ́sí. Ṣùgbọ́n ọmọkùnrin tí wọ́n tún máa ń pè ní bàbá ìbejì yìí ṣì ń bẹ àwọn àwòrìṣàṣà nídìí òṣèlú pé kí wọ́n bá òun bẹ Gbajabiamila àti àwọn tí òun bá ti ṣẹ̀ kí wọ́n jèbùrẹ́ àwo olùgbẹ́bẹ̀. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.